ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá mú ààrẹ Gani Adams èmi ò bá wọn jẹ́ o mi ò lè sọ̀rọ̀ gẹ̀ẹ́sì ẹ̀ láì dá ṣùgbọ́n tó bá ṣe dáadáa fún Nàìjíríà àwọn aṣọ kó ṣe dáadáa láàrin èmi àti tẹ̀jẹ́ olólùfẹ́ Gani Adams láti pàtó ti jẹ́ ààrẹ Ọ̀nà Kakanfò níbo ẹ ti gbọ́nu news àbí rédíò wípé with the help of Ọ̀túnba ààrẹ Gani Adams lọ́jọ́ kọ́ lọ fúlà nínú ẹ fẹ́ sí òfò ni ogun mẹ́rin ti jà ní àwọn ò lè gbà yẹn o lè jẹ́ ipò kan kò máa fi mọ́wọ́ sápò ara inú lé kò máa náà pàṣẹ jù ẹ̀ ń bàdújẹ́ ni ìkànnì yín so adúgbò bọ́lá ọba ọbẹ̀ ká ṣubú ṣùgbọ́n lọ́wọ́ ò jẹ́ mo fi ọlọ́run búra adániwáyé rú èmi yìí tí àwọn pírẹsidẹ́ǹtì óyá pẹ̀lú ìwọ̀nba àṣírí tí mo ní lọ́wọ́ tẹ̀lé ń wò ló social media ṣé kò ti tó kí gọ́fúnà pírẹsidẹ́ǹtì ti pè mí ni wọ́n lè pè wá mo fi ọlọ́run kó pè mí sí dáadáa o ìdí tí wọ́n lè fi pè wá ní wípé ó pé àṣírí àwọn lè tú aláwọ̀ olóṣèlú tó yẹ kọ́ lè sponsor wa aláwọ̀ olówó lá ọba sọ́nà bá sọ pé ẹ tàbá àwọn olówó kan tó bá lè gbówó lẹ̀ fún wọn kọ́ wọn máa wó oògùn lọ àwọn tó ní oògùn yẹn tẹ́yìn tí lọ gbọ́ pọlọmọ tẹ́lẹ̀ ìrẹ́lẹ̀ ti fún wọn ilé mẹ́rin lọ sí kọ́lá tara mọ́tò mi lọ ti rà tẹ́ bá lọ fi oògùn kọ́lẹ̀ fún tẹ́ẹ̀ gbówó yín ẹ máa ṣe òfò ẹ máa ṣe lẹ́yà erúlẹ̀ kọ̀ máa ṣe so dọ́mbẹ̀ yes ọba Solomon ti máa sọ wípé ẹnìkan wá gbé ẹnìgbé náà kò sẹ́jọ́ lè ṣe náà ẹ tó bá mọ the right place ló máa lọ fọ́ ọ̀sọ̀wọ́ olórí burúkú ẹ wá wọn tó lóògùn gẹ́gẹ́ lọ ní o àwọn ẹ̀rọ fún lówó ẹni tí ẹ fún lówó kó wọn bá yín wá gbára káàkiri ṣé òun kan jẹun kánú ajẹ́kùn èrò ara rẹ̀ ẹ fúyẹ́ lẹ́wọ́ ẹni tẹ́ fúyẹ́ tẹ́lẹ̀ wúwo àwọn àlọ́ wo fídíò mi wọn lọ wo láìfù gbogbo tí mo ṣe àwọn náà wà program kan lálẹ́ ẹ wá níyẹ ògùn bọ́ kan ìkankan wọn ta bá mi nà ẹ wọ́n lẹ́nìkan yìnbọn ẹ̀tù èmi yìnbọn ẹ̀tù ẹ lọ bá mi wo péjì ẹ lọ fídíò yẹn first oníṣègùn lórí social media first oníṣègùn live on direct èmi lọ́kọ́ tẹ̀sí ìbọn lára rẹ̀ live lórí social media àbọ̀ ìyàwó ni ẹ sọ fún Solomon tó bá ti rẹ́dì nípa ìtọ́bẹ̀rẹ̀ yẹn èmi kọ́kọ́ ni máa ṣe fún àwọn ọmọọṣẹ́ mi kékeré ní mànáyà ẹ tẹ̀sí lára wọn kọ́ ní bá a mọ̀ ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá mú ààrẹ Gani Adams èmi ò bá wọn jẹ́ o mi ò lè sọ̀rọ̀ gẹ̀ẹ́sì ẹ̀ láì dá ṣùgbọ́n tó bá ṣe dáadáa fún Nàìjíríà àwọn aṣọ kó ṣe dáadáa láàrin èmi àti tẹ̀jẹ́ olólùfẹ́ Gani Adams lọ́jọ́ pàtó ti jẹ́ ààrẹ Ọ̀nà Kakanfò níbo ẹ ti gbọ́nu news àbí rédíò wípé with the help of Ọ̀túnba ààrẹ Gani Adams lọ́jọ́ kọ́ lọ fúlà nínú ẹ fẹ́ sí òfò ni ogun mẹ́rin ti jà ní tí ààrẹ Gani Adams sọ pé ipò Gani Adams yóò tọ́ sí wọn kọ́fẹ́lẹ́ mi Gani Adams kọ́fẹ́lẹ́ mi ní kọ́fúlà rẹ̀ adéwọlé tọ́lẹ̀ pa àwọn èèyàn lẹ́wà lórí adéwọlé wọ́n pa kékeré wọ́n pa kúkú ẹ tí kò síbẹ̀ ẹ lọ sí lóyìnbó ẹ lọ ẹ bọ̀ Nàìjíríà ń bàjẹ́ ẹ wá lè dúró de order from above àti order yàyẹ wọn máa bàjẹ́ yìí wọ́n ti dúró for order ó yá Gani Adams ẹ̀yẹ́ mọ́ PC ẹ̀yẹ́ mọ́ dùà ẹ lọ sọ fún àrẹ wípé ọwọ́ kan fẹ́ jẹ́wọ́ ààrẹ Gani Adams wọ́n lọ yìnbá ìtàn wọn alágbára lógun wọ́n wá sílé wọn èyí tó bá láfẹ́ rí ẹ fún lówó ẹ sponsor ẹ èyí tó bá lógun tó kọ́ fam ẹ sponsor wọn ẹ rí yẹn ṣe ẹ má wulẹ̀ dúró de order ẹ yẹ ká lo ìbílẹ̀ ààrẹ Gani Adams lẹ́yìn ní àkọ́kọ́ lẹ̀ Yorùbá tó jẹ́ ká mọ̀ pé oògùn ewé àti gbòǹbẹ ẹ̀ ń dojú ti lẹ̀ Yorùbá as ààrẹ tẹ jẹ́ I'm not sorry to say because ẹ̀yin tẹ jẹ́ ààrẹ adarí ogun lẹ̀ Yorùbá ọ̀pá àṣẹ tẹ máa ń dìmú yẹn ẹ lè fi pa ṣe pé ó yá ẹ lọ síbi báyìí kí ìjọba yẹn lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ìbẹ́ bá olúmọ rẹ jẹ ni ẹ jẹ borí ta ni Gani Adams ṣé wọ́n ti gbẹ borí ta mẹ́ta wá fún yín jẹ ni ṣé wọ́n ti ìlú wọn tó kọ́ ló fún yín ni tó bá wá jẹ́ pé bẹ̀rẹ̀ ṣe rí ẹ wá nìkún ẹsẹ̀ yín o tẹ́ ẹ bá wá lè wá nìkún ẹsẹ̀ yín àwọn tó lọ ń gbà ṣe lọ́wọ́ níwọ̀nba ẹ súnmọ́ wọn ọba Solomon ọba ẹ lọ sọ fún ọba kọ́ máa gbàṣẹ oníṣẹ́ ṣe o nítorí pé ọba Solomon tó ń pariwo pé ogun kiri kankan ọpọlọ yẹn lòún gbà ló tiẹ̀ ọba Solomon wọn sọ fún ògbémi ṣubú náà Ọlọ́run gbémi ṣe padà kò sí ẹni tí mo mú tí mo ẹwọ bí nígbà kan mo ní òòṣà kan tó yẹ pé tó bá ń ṣe nǹkan burúkú tó bá mọ ẹlọ́dọ̀ wa tá a bá sọmọ ẹ lọ́wọ́ iná máa sọ lára ẹ wọ́n ní kíni stone kan lọ́ lò àbí kámbàdì àtúwò wípé àtúkò lórí ẹ̀ àtúwò pé ogun wà nílẹ̀ Yorùbá I'm ready to prove ìṣẹ̀ṣe èmi atakolo èmi wà lára àwọn tó ń gbé ìṣẹ̀ṣe lárugẹ èmi ò ní sponsor ni ẹni tó kọ́ lóògùn báyìí ó yàtọ̀ sẹ́tí ó lọ gbé mi oògùn tó wá ń kà ẹni tó kọ́ lóògùn lọ̀gá o ẹni tó délé tó bọ́ ìwé oògùn kò sí lóògùn o ẹni tó kọ́ lóògùn lọ̀gá ẹni tó bá mi oògùn lé agbélé kọ́fà ó yàtọ̀ sáyìn ọ̀kọ́ ifá ẹ ṣe lákọ̀ọ́kọ́ ẹ kò lè jókòó síbi kan kẹ máa kéèmù gbólórí kan nìyí ìwọ ọba Solomon lálẹ́ ìwé ní tẹ́sí program kan èmi lẹ́nu àkọ́kọ́ tó kọ́kọ́ tẹ̀sí mọ́lá lórí social media oníṣègùn àkọ́kọ́
oníṣègùn tó wọ́n bá lẹ́yìn ẹ̀ nínú tí mo ṣe ń jẹ́ náà ó kó mi náà jáde ni mo tètè kó sọ lọ́sọ bọ́ọ̀lì ti tẹ́ wo yẹn nọ́ọ̀tì yẹn 36 nọ́ọ̀tì ló wà nù ẹ̀ ó lè pa àyàn mẹ́fà ó lè pa àyàn méje ẹ sọ fún mi ọmọ àyè sí mi èmi ní oníṣègùn àkọ́kọ́ ní bí Nàìjíríà ṣe tóbi tó àtàkùnrin àkọ́kọ́ tó wọ́n kọ́kọ́ tẹ̀sí bọ́lá ní live video ẹ̀yin tẹ́ wọ́n sọ̀sọ̀ kó sọ káàkiri tẹ́ ń tẹni bọ́lẹ̀ kí lẹ́yìn lè ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀ ní gbókò ọmọdé ẹ̀ ní sọmọnù ayé yóò ní bàjẹ́ ẹ wo bí ẹ mọ the right place to follow ẹ yẹ ká mọ tá a ṣe Gani Adams ẹ invite mi ẹ invite àwọn èèyàn tẹ́ mọ̀ pé oore ń bẹ lára wọn àwa lè má lówó káwá jókòó kẹ wá sọ wípé ó da nǹkan tí wọ́n ní àtàkóró kí ló lè dá lára kí wọ́n sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá mi o mo ní báyìí mi ò lówó lọ́wọ́ ni ẹ fún mi lówó kí n sponsor ẹ̀ kẹ wá bí mi léèrè pé ṣé o ti ṣe rí tó confirm because èyí lórí burúkú tẹ̀ ń bó oògùn jẹ àwọn tó máa lọ ń wéwèé oògùn yẹn ni oògùn tẹ́ ẹ̀ confirm ẹ wá lọ bá ìwé kan lé ẹ wá lọ gbé ẹ wá sọ pé iná olóògùn kan ẹlòmíì lè ní àfẹ́rí inú ìwé bí ojúgbọ́n àfẹ́rí kan níwèé àkáǹtì bàbá rẹ̀ kan bàbá tó dẹ̀ níwèé yẹn kan kò fi àfẹ́rí ilé ẹlẹ́wọ́ ó wá tó pé oníwèé ó wá rí oògùn bàbá rẹ̀ ó wá bá àfẹ́rí ń bẹ̀ ó wá sọ fún yẹn lóṣooṣù àbẹ̀ pé mo ní àfẹ́rí ti ń jẹ́ olórí burúkú ẹ̀ òòlù àfẹ́rí rí o ẹni tá ń jẹ́ mi máa bàjẹ́ lórí social media kò sí oògùn bọ́dí kókó fámi báyìí rí àwọn ní social media òun lóògùn wọn ti ń jẹ́ bàbá kan wà tuntun nílẹ̀ máa bá fẹ́ràn láì tó máa dùn báyìí tó máa lóògùn lálùkù òun ní kékeré oògùn tí ò bá kọ́ fámi má polówó lórí social media ó lè ló pọ̀ ju gbogbo everybody ìjẹkújẹ ẹnu là ń tà ibi tá a ti mọ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wà ládùúgbò tí àwọn agbésùnmọ̀ mi wà bẹ́ẹ̀ babaláwo tó wà bẹ́ẹ̀ máa gbé wọn ṣépè tí wọ́n bá ti lè sọ̀rọ̀ lórí ẹ̀ babaláwo tó máa wà ní social media tó fọ́ọ̀bù ni o ẹ má lọ bọ́ wọn tí o bá ti fọ́ọ̀bù o babaláwo tó mọ̀ pé orí social media ló ti máa fọ́ọ̀bù ẹ̀dẹ̀ mọ́ ládùúgbò yìí ẹ lọ tasí pé ó yá kí lálẹ́ fi wọ́n lù yìí nígbà tó jẹ́ wípé babaláwo bínú babaláwo oníṣègùn bínú oníṣègùn kí ló dé àfa bínú àfa ẹgbẹ́ pásítọ̀ bínú àfa ẹgbẹ́ rẹ̀ pásítọ̀ bínú pásítọ̀ ẹgbẹ́ nítorí pé òun ní ìkan jùlọ ẹ súnmọ́ tó ní ìkan yẹn kẹ́ lè gba géènì lára rẹ̀ kẹ́ lè fi bàjẹ́ èèyàn ẹ wá láyé ń bàjẹ́ ẹ̀yin tẹ́ ń ba Nàìjíríà jẹ́ ẹ̀yin tẹ́ ń yíwọ́ padà ni àwa akásọ pàápàá ẹ má jẹ́ kí n yọra mi kó mbẹ́ àwa ni Gani Adams ẹ̀yin ní Ààrẹ Ọ̀nà Kakanfò sir do you do yahoo work ṣé ọ̀rọ̀ yahoo work lèmi sọ́nbì ó wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yahoo work lọ́wọ́ mi lọ profession mi what are you saying what are you saying what are you saying this is a war now everything is a war it's a war ó ti di war woro sí woro kẹ́ ti bàjẹ́ nítorí pé olórí burúkú onírọ̀ social media kò jẹ́ ká mọ̀ èèyàn gidi bẹ̀ ó tó di social media gan ní jìbìtì ti wà onírọ̀ ti pọ̀ nígbà tí fọ́ lójú Ọba Solomon is calling you go wọlé now Ọba Solomon is calling me for what number mi wà lọ́dọ̀ pé kó pè mí so I don't care for that man ṣé abẹ́rẹ́ àgbà mi ni Ọba Solomon is calling me abi calling you what is he calling me for if you want to talk to me let us do life together I'm saying what is in my mind I don't have to hide my feelings for anybody àwọn Ọba Solomon wọn lọ́wọ́ náà gbé mi náà ṣubú Ọlọ́run ló gbé mi dìde Ọba Solomon yẹ kó jẹ́ ní àkọ́kọ́ tó máa fọ èmi náà lọ sókè pé àtàkóró èèyàn lòun náà ṣé owó ni mo gbà lọ́wọ́ wọn ni àbí ìyàwó ni mo gbà àbí mo rẹ́ pèrè tó bá bá tí wọ́n lè fi yẹ̀pù mi pé ó confirm nínú oníṣègùn náà ní Nàìjíríà mo ti ṣẹ̀dá fọ́ọ̀mù èèyàn àwọn tó ní sórí látara tèmi ti sórí rẹ àwọn èèyàn sunkún wá nínú 10% Ọlọ́run ṣe 9% fún mi mẹ́ẹ̀ wàláì ìgbéraga ò dá mi ò lówó lọ́wọ́ mi ò lówó ṣùgbọ́n àṣírí ń bò mo dúpẹ́ fọlọ́ mo dẹ̀ bí Ọlọ́run fún ìwọ tó ń wò mí lọ́wọ́ yìí Ọlọ́run ní faṣọ ìyẹn ya ibi tó bá ti ń gbàdúrà kó ṣubú Ọlọ́run àgbàánu dìde fún ẹni ibi tó bá ti ń gbàdúrà kó jábọ́ ò ní tẹ́mẹ̀ láyé ẹ Ọba Solomon ẹjọ́ tó lọ lọ́wọ́ bá mo fọlọ́ máa fi bẹ̀ yín gbogbo àwọn tí ẹ ń gbóògùn lọ́wọ́ wọn ẹ lọ sọ ayé wọn dáyé dáadáa ẹ lọ fà wọn lọ́wọ́ sókè ẹ má lọ plan pẹ̀lú yẹn o ẹ má lọ jọ plan papọ̀ ìwọ tó bá jọ plan papọ̀ ayé wọn máa bàjẹ́ ni nítorí pé tẹ bá lọ plan papọ̀ tẹ bá sọ pé Ọba Solomon ra mọ́tò fún mi tí ó ra mọ́tò fún ẹ fi báyẹ̀ kọ̀ọ̀kan jẹ́ lọ́nà láì ní o Ọba Solomon wọn wùlẹ̀ dé sọ wípé ọba ọ̀sìnmí lọ wọn ẹ ti mọ̀ wípé ìwà tí wọn àwọn wò pé kí ló kàn nítorí wọn fi ń jẹun nìyẹn àwọn náà nítorí wọn fi ń jẹun tí wọn ní nà á lè bá bẹ̀jẹ̀ fún wọn ṣùgbọ́n kọ́ bá náà lóòótọ́ lọ́lẹ̀ ni wọ́n sọ irú tó Ọba Solomon fi ń jẹun tí wọn nìyẹn á lè gbàdúrà pé kí ló ti ń jẹ kó bàjẹ́ gbogbo ọlá mọ̀ pé corruption báyìí ni wọ́n fi ń jẹun Nàìjíríà corruption ti pọ̀ ju òótọ́ lọ wàláì ní Nàìjíríà tẹ bá ní ká mú èèyàn 100 jáde náà tó confam wàláì tẹ láì
8 lè máa rí 8 lè máa rí ìlú wa dé. Why are we having ourselves? Why are we having ourselves? Why tá n lára wa? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ bá mi lọ pass message sí Ọ̀túnba Ìbà Gani Adams tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ gbogbo Yorùbá pátápátá. Ìbà Gani Adams, ẹ̀yin ni ẹni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ kí ẹ kọ́kọ́ jẹ́ kí àwọn Yorùbá mọ̀ wípé ìṣẹ̀ṣe ń bẹ àtàrà Gani Adams yẹ ká ti kọ́kọ́ mọ̀. Ẹ jẹ́ ká yin Chief Sunday Igboho try o, ọkùnrin yẹn try o, ó gbìyànjú o. Àánú Ọlọ́run ni ó rí gbà ibi tí Sunday Igboho náà bá wà báyìí. Ọlọ́run ọba láàánú aṣíjú àánú wò. A bá wa gbé ọ̀ràn kúrò lórí rẹ̀. Ọlọ́run á pàṣẹ tòun náà rẹ̀. Ẹ má jẹ́ kí n tàn yín o, gbogbo wa pátápátá táyìn rí mi táyà tó ń wọra wa báyìí. Gbogbo èèyàn kọ́ ló máa bá ti wá o. Ẹ̀yin Kírísítẹ́nì, ṣé ìgbà tí Jésù wá sáyé? Ṣé gbogbo yín lè gbà ti Jésù ni? Ẹ̀yin Mùsùlùmí, ṣé gbogbo yín lè gbà tànà bí gbà ìtànà bí wá sáyé? Ewé àtegbò, ìyẹn ló gbà pé ewé àtegbò wà. Gbogbo èèyàn kọ́ táwa lè ní àti ẹ tí wàá sọ pé wàá gbà tiẹ̀. Ìbà Gani Adams, orí ipò tẹwà àwọn ẹlẹ́yẹ lónìí, ṣé ẹ fẹ́ àwọn ẹlẹ́yẹ jẹ? Ṣé ẹrú ẹlẹ́yẹ dédé? Ṣé àwọn ìyá ń gbà lọ́wọ́ yín? Ààrẹ Ọ̀nà Kakanfò ipò tẹwà yín kọ́lé ní o, ọwọ́ ìyá mi ló wà ń bẹ́ẹ̀.